obìnrin kan ní Osun State wọ́n pe obìnrin yẹn ní Iya Ero ARIKE tó wá pa mí lẹ́kún jù lálẹ́ yìí ní pé ìyá yẹn wá ń há ráìsì fáwọn èèyàn ó wá ní gbogbo ẹnikẹ́ni tó bá gba owó lọ́wọ́ àwọn tó dẹ̀ tún gba ráìsì lọ́wọ́ àwọn tí ò bá wá tẹ̀ka fáwọn kó dìbò fáwọn ó lọ́mọ rẹ̀ ò ní ṣoríire ọmọ rẹ̀ ó ṣòfò. Àwọn ìyá yẹn dẹ̀ tún tẹ́wọ́ gbà nítorí tọ́lọ́run. Ẹ bá mi ṣíà ẹ jẹ́ kó go viral lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ẹ wá wo kí n tó sọ̀rọ̀ yìí o, àníyàn tí mo fi sọ ni kọ́lọ́run fi dá mi lẹ́jọ́ o lórí ọ̀rọ̀ ayé mi. Ṣé rí gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ wípé ẹ bá lẹ́ni tó ń ṣe òṣèlú nínú bàbá yín àbíyá yín tẹ́ẹ̀dẹ̀ níláárí tẹ́ẹ̀ sóríire tó jẹ́ pé ọdọọdún ní gbogbo ìgbàkígbà bóyá ọdún mẹ́ta àbọ́dún mẹ́rin tí wọ́n bá ti fẹ́ gbégbá òṣèlú níyá yín àbí bàbá yín ni wọ́n máa lọ ṣiṣẹ́ bí ẹrú tí wọ́n á ṣiṣẹ́ irin tó máa jẹ̀jẹ̀ ìlírí tó jẹ́ pé gbogbo nǹkan bá dẹ̀ mú wálé tán bá fún wọn bíi fíríìjì bíi cooking stove bíi gbogbo nǹkan tán fi tù wọ́n lójú ń padà ń bàjẹ́ náà ni tó jẹ́ jẹ́ páyé ẹ̀yin ọmọ náà ń bàjẹ́. Ìṣòro ayé yín ti fi ibi tó ti wá hàn yín o, ẹ̀yin lẹ mọ̀ o, àwọn òbí yín ní ìṣòro yín o, ẹ listen dáadáa. Mi ń sọ ẹ̀yin tẹ́ ẹ ka ìwé débi òṣèlú tó jẹ́ pé in future ẹ lè di governor, ẹ lè di president, ẹ lè di councillor. No, ẹ̀yin tẹ́ ẹ kàwé tó jẹ́ pé àtẹnujẹ ráìsì mílíkì ẹ̀yin ni mò ń bá wí o, ẹ̀yin gangan lọ́mọ Àkànbí tún bá wí o. Tó jẹ́ pé ẹ ní hope kankan lọ́jọ́ ọ̀la pé wọ́n lè fi yín síbi kankan nítorí àìkàwé yín nítorí àìní tẹ̀síwájú yín tó jẹ́ pé mi nínú yín tún fagídí sọ pé kó máa lọ kàwé ńtúláàsì kàkà kó máa tún déléwé kó máa kàwé igbó lọ máa ń ṣe káàkiri nǹkan míì lọ máa ń rán wọ́n sì ń sunwó ná ẹ̀yin lẹ́ni ọ̀rọ̀ yìí kò sí tó jẹ́ ń jáde lálẹ́ yìí. Obìnrin kan ní Osun State wọ́n pe obìnrin yẹn ní Iya Ero ARIKE ni wọ́n pe obìnrin yẹn. Mo kọ́kọ́ bá pàdé lórí social media wọ́n gbé píkọ̀pù mọ́tò kan wọ́n wá mú ráìsì yẹn bóyá bí agolo 10 ló máa wà nù ráìsì yẹn bóyá kò dẹ̀ pa agolo 10 ló ń pariwo wọ́n ti ṣe kinní kan mo láwọn ìyá yìí ni adarú wọn mọ̀ láti ìgbà tẹ́lẹ̀ṣàn ti bẹ̀rẹ̀ nísìn ọ̀pọ̀lọpọ̀ ìyàwó mi nísìn kò gbọ́ tọkàn lé mọ́ kò dúró lé mọ́ wọ́n ń lọ káàkiri wọ́n ń ṣerú ayé àwọn tẹ̀sí ń ṣerú fún wọ́n wà nínú AC tí wọ́n ń gbádùn àwọn ọmọ wọn wà nílùú òyìnbó ẹ̀yìn ń ṣeré bú káàkiri kalẹ̀ lẹ̀ ìyá ìbá bẹ̀rẹ̀ sí ní pariwo mo fọwọ́ lẹ́rán mo kọ́ fẹ́ sọ̀rọ̀ mo má jẹ́ sọ̀rọ̀ lé lórí in tó wá pa mí lẹ́kún jù lálẹ́ yìí ní pé ìyá yẹn wá ń há ráìsì fáwọn èèyàn ó wá ní gbogbo ẹnikẹ́ni tó bá gba owó lọ́wọ́ àwọn tó dẹ̀ tún gba ráìsì lọ́wọ́ àwọn tí ò bá wá tẹ̀ka fáwọn kó dìbò fáwọn ó lọ́mọ rẹ̀ ò ní ṣoríire ọmọ rẹ̀ ó ṣòfò. Àwọn ìyá yẹn dẹ̀ tún tẹ́wọ́ gbà nítorí tọ́lọ́run. Ìyá wa Iya Ero ARIKE ẹ rí pé mi kì í dárúkọ yàn lórí social media arábíà mọ́tàmí ẹ dákun ìyá wa dáadáa bó láyé àwọn ọmọ yín ṣe rí báyìí torí agbọ́pẹ́ sọ pé mílíọ̀nìyà lẹ́yìn náà àbí bílíọ̀nìyà dẹ́n tí bá ń da fáwọn ọmọ yín lẹ́yìn bó lọ́jọ́ ọ̀la wọn ṣe rí bó lálẹ́ wọn ṣe mọ rí sábì amọ̀lẹ́yìn yìí àwọn tẹ́ ń gbowó lọ́wọ́ wọn tẹ́ ni wọ́n fún yín lówó ṣe bíbì kan lẹ sọ pé ẹ wà tẹ́lẹ̀ nígbà tẹ́ ń gbé màtá ṣe pé ẹ ń sọ̀rọ̀ pé bì kan lẹ wà tẹ́lẹ̀ pọ́dọ̀ Adélékè lẹ wà tẹ́lẹ̀ ẹlẹ́rìn fowó ra màálù irú màálù tẹ́ fowó ra yẹn tó bá jẹ́ tẹ́lẹ̀ rà nítorí Adélékè ọ̀rọ̀ yín ò yàtọ̀ sẹ́ni tó mú pure water tó lọ sínú òkun tó lóun dami sí òkun kókun lè kún ìjókòó mọ̀ pé èèyàn kan dami kún irú màálù yẹn tẹ́ bá pa lórí àwọn ọmọ yín wípé kan lè ní láríkà ẹ lè jèrè wọn lásìkò ọjọ́ tó ọmọ bá fẹ́ fún yín lóúnjẹ jẹ kéyìn yín mọ̀ká lásìkò ìgbà tó yẹ kó mọ́ fún yín láṣọ kéjìká yín mọ́ yẹ kẹ́ ẹ fi màálù ń ṣe sàárà àwọn iná tẹ́ dá nítorí Adélékè tó ti lówó tẹ́lẹ̀ tó lè rà yín ní ọ̀nà igba àwọn iná tẹ́ dáhùn tẹ́ bá fi ṣe sàárà lórí ibi tí kùdìẹ̀kùdìẹ̀ ayé yín kù sí bó ni ò bá ṣe dáa tó ẹ wá torí interest self interest ti yín pé ẹni wọ́n dà yín wọ́n ṣe nǹkan fún yín ẹ wá bọ́ sínú ẹgbẹ́ míì ẹ wá ń gbé àwọn ìyá yìí ṣe pé tó bá tiẹ̀ jẹ́ pé àwọn ìyá yẹn lẹ́ni kan ṣòfò mo lè bá yín ṣáámi torí àtẹnujẹ àìní kan ṣe òun ló ń ṣe wọ́n àmọ́ àwọn ọmọ tí wọ́n bí àwọn ọmọ aláìlẹ́sẹ̀ lẹ wá ń sọ fún wọn pé gbogbo ẹni tó bá gba ráìsì àtowó lọ́wọ́ yín tí ò bá tẹ̀ ká àwọn ọmọ yín ó ṣòfò ìyá wa kò dáa nítorí tọ́lọ́run ẹ dákun kò dáa tipátipá lélẹ́yìí ṣé gbogbo owó tẹ́yìn náà sọ pé ẹni tẹ́ ní bílíọ̀nìyà ní ṣé gbogbo owó yín ló mọ́ what about àwọn tẹ́ ẹni kan dìbò fún tán bá padà wá wọlé tí wọ́n bá wá ṣe dáadáa tán bá fi yàjára àlù á jẹ́ pé ẹ̀yin náà máa ṣòfò tọmọtọmọ nìyẹn mi ì ṣépè fún yín o mo kàn sọ ní gẹ́gẹ́ bí n tẹ́ sọ fún wọn ìyá wa Bọ́lá Ahmed Tinubu ìyàwó pírẹsidẹ́ǹtì wa ìgbà tí ìyá yẹn ń sọ níjó ní tó ní ẹ máa takuli ẹ máa fúráyà àkàrà gbogbo yín lẹ kéyìn òkè bíi làdáni tí òrò ń jẹjẹ tẹbi ń pa
tó tún wá rò pé bóun bá pè òun tán wọ́n rówó fóun tán tún wá fún lówó. ọ̀rọ̀ rẹ o, àìní kan ṣe gbogbo ẹ̀yin ìyá wa, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ daṣẹ́wó tán gbogbo abẹ́ yín ti bàjẹ́ nítorí òṣèlú. ọlọ́kọ mẹ́jọ ń bẹnu yín, mí kọ́ ọkọ́lẹ̀ nítorí òṣèlú. ṣẹ́ ti ráyè yín èpè ló kàn lọ́rọ̀ yín nísìnyẹn lọ́wọ́ tẹ́rọ àríkẹ́ ń sọ tó ní tẹ́ bá gbowó lọ́wọ́ òun. gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní diaspora tẹ́yìn náà ń búyàwó Tinubu nígbà yẹn, ṣẹ́ lè búra fún mi wípé nínú yín ọmọ oní pure water ò sí nínú yín, ọmọ ẹni tí ń gbàrú ò sí nínú yín tó gbàrú tó ta pure water tẹ́ fi délùú òyìnbó. lórí tẹ́ bẹ̀rù Ọlọ́run ara ẹ̀ lélẹ́yìí o. ihun tí ìyàwó bàbá wa Tinubu ń sọ ní pé a little drop of water makes a mighty ocean. tó bá jẹ́ pé àwọn ìyá yìí bá kọjú mọ́ṣẹ́ ni, tó bá ṣe ń tó yẹ kán ṣe ni, ṣé wọ́n máa lọ gbèpè nítorí ráìsì tí wọ́n lè jẹ fọ́sẹ̀ kan àbóṣù kan tí wọ́n fi jìyà ọdún 4? èmi ò bá yín dá sọ̀rọ̀ olóṣèlú o, àmọ́ ẹ̀yin ìyá wa ẹ dákun ẹ ronú. à ń fi àwọn ọmọ yín dájọ́ ẹ fi ń ṣe sàárà ẹ ń ta ògo wọn nítorí àtẹnujẹ. afọ onítìrà nífa arún súnmọ́ arún ṣakọ́ olùmọ̀rí omi ajílẹ̀ tọ́ àn. eré ibú òfòrè fún gbogbo ẹni tí ò lè mẹ́nu dúró tí ò lè kára dúró tó jẹ́ pé ó bá yé ara rẹ̀ já àtàwọn ọmọ àtàtìbọ̀tán rẹ̀ jẹ́ nítorí àtẹnujẹ. káì ẹlẹ́dàá mi má jẹ́ ń ṣe àgbákò. ẹ wo ẹ̀yin ọmọ ìyá mi nínú mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe, ẹ dákun torí Ọlọ́run, I love you all, ẹ lọ ṣe àtúnṣe.